ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwọ́ inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́ọ́ tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ tú àwọn àṣírí kàǹkàǹkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. Fojúmọ́ rẹ ló mọ́ wa lénìí. Mo kí gbogbo abiyamọ pátápátá. Mo kí wa nígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ kóòtù òjíire. Pé adániwáyé yóò gbà wá lọ́wọ́ àwọn ọ̀dájú ènìyàn. Adániwáyé yóò gbà wá lọ́wọ́ àwọn ẹni bí. Èmi a máa sọ wípé àṣìlẹ̀ ayé wà olórí ní ìran Yorùbá ń ṣèyàn àṣìlẹ̀ ayé wà ṣùgbọ́n adániwáyé tó ní agbára tó ní ẹ̀mí gbogbo wa yóò gbà wá lọ́wọ́ àwọn ọ̀dájú ènìyàn tí ń fayé ọmọ Yorùbá ń ṣòṣèlú. Mo ti sọ nígbà kan rí, mo ní ẹ̀yin olórí wa, ẹ̀yin tẹ́ wà ní ipò agbára, ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ, ẹ̀yin fàyè wa ṣòṣèlú. Mo dẹ̀ sọ, mo ní ọba tó bá ń jáde síta tí ń gba yìí káàkiri ìlú ò tí ì tú lórí ẹ̀ ni o. Ní ijọ́ tí ìlú bá ti tú ní iyì àti ẹ̀yẹ àti ògo ọba ló wọ̀ mí. Ta ni ó wá gbà wá lọ́wọ́ àwọn ọ̀dájú olórí ta ní ní ilẹ̀ Yorùbá? Ta ni ó wá gbà wá lọ́wọ́ àwọn tí ń fayé Yorùbá tó fi ń ta káìtì bí àṣà àwọn ọmọ kéékèèké? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Olódùmarè. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni ó wá jẹ́ èrè yín nígbà tó bá pa gbogbo ọmọ Yorùbá tán? Kí lẹ fẹ́ ká kọ sórí orúkọ yín nígbà tẹ́ bá kò ní ipò àṣẹ tán? Gbogbo wa la ti gbọ́, gbogbo wa la dẹ̀ ti mọ̀ ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Fídíò kan tún jáde lánàá tó sẹ́ndì sí mi. Principal iléèwé tán mú, ó mà ti tún jáde síta, ó mà ti tún sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jáde síta ó sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn méjèèjì kò bára wọn mu. Ó yẹ kọ́mọ Yorùbá ó jáde síta ká béèrè pé ta ni ń parọ́. Ṣé principal ní ń parọ́ ni àbí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́? Ṣé tó bá jọ pé ọmọ wọn ó wà nírú ipò tí àwọn ọmọ kéékèèké yẹn wà pẹ̀lú principal, ṣé irú ọwọ́ àti irú gain tí wọ́n ń gbà yìí náà mọ̀ fàyè ọmọ títí wọn gbà? Ẹ má gbàgbé o pé ẹni kan ló mọ̀ o. Ẹ má gbàgbé pé tẹni tó dé la rí. Ìran àgbà Yorùbá ní pé tẹni tó ń bọ̀ àti ìmọ̀. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè Àrólé Awólọ́wọ̀ bàbá dáadáa. Ó máa kí yín lórúkọ Kàkàkí Olódùmarè Májàsọ́lá. Ó kúkú ń wí, bó ṣe ń wí là ń gbọ́n tí nù. Ó ń kè wá nílọ. Ọ̀pọ̀lọpọ̀ wá ní ó ti lè sọ̀rọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ ní kò yẹ kó sọ ohun tó sọ. Bẹ́ẹ̀ ń tọ́mọ Adéyẹmọ ń sọ òdodo ọ̀rọ̀ ni. Wọ́n ní wòlíì lọ́lá nílùú ẹ̀. Ṣé ìkóríta tí Yorùbá wà yìí ni ò yẹ kí wòlíì ò lọ́lá nílùú wa nígbà tá a bá dá wòlíì òdodo mọ̀ tó jẹ́ pé àwọn wòlíì pàpàǹlagi tí ń ba yí ọmọ ọlọ́mọ jẹ́ là ń tẹ̀lé? Májàsọ́lá jáde síta
ó ní gbogbo ń tàn rí yìí ó ní politics game ni ó ní wọ́n ń play politics ni pẹ̀lú àwọn ẹ̀mí aráàlú ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ adara fún yín ẹ máa bá mi lọ́fẹ̀ẹ́ máa bá mi láìkẹ́ ẹ dẹ̀ máa bá mi share program yìí pé níjọ́ tí mo ti délé ayé tàbí kí n sọ pé níjọ́ tí mo ti ń gbọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi ò mà tí ì rí ìjọba tó dájú bí eléyìí rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ń ta káìdì tó fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ń ṣeré. Májàsọ́lá ké ó ní tó ń ṣẹlẹ̀ yóò òṣèlú ni agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin Ọ̀yọ́ òun náà jáde síta ó ní condition tí àwọn tó jí àwọn ènìyàn wa gbé ó ní kì í ṣe condition tí àwọn lè tẹ̀lé ó ní orí ìjọba tó bá lè tẹ̀lé kó jáde síta kó wá sọ gbogbo yín lẹ gbọ́n gbogbo tán náà ní kẹ́gbọ́n wá ilos bus méjì àbí 1 billion pé wọ́n gbẹ́dọ̀ gba ṣàríà láàyè kádẹ̀ tún fún wọn ní ìbọn àtọ́ta àbọn ó ní kò sí gọ́ọ̀mẹ̀ntì tó máa gbarú ẹ̀ gbogbo wa bá pariwo pé ẹ̀mí àwọn tó wà ń bẹ̀ ẹ̀mí àwọn tó ṣe kinní kankan tíṣà tó wà nínú gbogbo gẹ́gẹ́gẹ́gẹ́ ti wá jáde síta pé wọ́n ń fi ayé wọn play òṣèlú ni pé gbogbo ohun tí ìjọba Ọ̀yọ́ ní pé àwọn ará bíbá ń béèrè kọ́nà ń béèrè kí ló dé tí ìjọba ń fa ayé àwọn ọmọ ọlọ́mọ ọmọ kéékèèké ọjọ́ ọ̀la wa tó fi ń parọ́ tí ò bá jẹ́ pé ìjọba ò dájú máa ṣe play fídíò principal àfòye fún yín ó ní nínú igbó tán wà wọn fọ́ọ̀sì wọn kán kírun nínú igbó tán wà wọn béèrè 1 billion ó ní wọn béèrè ṣàríà ó ní wọn béèrè ọta àbọn kí ló tún ní wọn béèrè ó dárúkọ pé wọn ò béèrè ẹ̀ ó ní ṣùgbọ́n tán béèrè ni pé àwọn èèyàn wọn tí ìjọba mú kán tú wọn lẹ̀ káwọn náà lè tú àwọn lẹ̀ kí ló dé tá à ń fa yí àwọn ọmọ Yorùbá ń play politics ṣé torí pé Ṣèyí Mákindé fẹ́ di president ni aláti òní lè ṣe kí ló dé tó fi jẹ́ pé lọ́dọ̀ wa ilẹ̀ tí ń fayé wa fi òṣèlú tí ń tán pè ní òdodo tó jìnnà sí yín. The worst governor that Oyo State will produce is Ṣèyí Mákindé. Àwọn ọmọ ọlọ́mọdé wà nínú igbó. Kí ló dé tẹ̀ ń parọ́? Kí ló dé tó jẹ́ pé irọ́ lẹ fi ń lò gbà? Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin àti irọ́ ti wá di 5 and 6? Ṣèyí ọmọ Mákindé. Sunday Ìgbòho ló ń fẹ́ wọbẹ̀ òní kò sáyè tó bá jẹ́ pé láyé ìgbà kan ni ohun tó ṣẹlẹ̀ yẹ federal government àti ya billions of naira lù wọ́n lọ́yọ̀ọ́ Ṣèyí Mákindé àti kó sápò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ táwọn kan sọ wípé ìjà tó wà láàrin Fáyọ̀ṣe àti Ṣèyí ló jẹ́ kí Fáyọ̀ṣe máa sọ gbogbo nǹkan tó ń sọ yẹ ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé propaganda òṣèlú ni ọ̀rọ̀ tí Peter Ayọ̀ Fáyọ̀ṣe sọ tó nítorí pé àárín òun àti Ṣèyí Mákindé ògún ni ṣé gbogbo ọ̀rọ̀ yẹn ò ti ń já sí òótọ́ náà wọ́n ní ó jọra wọn kò jọra wọn eégún àtiró wọlé èèyàn àtiró jáde láyé ìgbà tí bọ́ǹbù ṣẹlẹ̀ ní Ìbàdàn ṣó dìgbà tí à ń ka burú bá ṣẹlẹ̀ torí pé kẹ́ ẹ lè rówó gbà ní federal government lọ́wọ́ federal government. Ọmọ mẹ̀kúnnù kò ráyé wá lọ́wọ́ yín. Ìjọba Ọ̀yọ́ ẹ bẹ̀rù Ọlọ́run. Gómìnà Ṣèyí Mákindé bẹ̀rù Ọlọ́run.
ẹ jáde síta ẹ sọ̀rọ̀ mọ́rànrànrànrànrànràn káràlú lè sọ wípé lóòótọ́ àti lódodo ẹ̀bi ò sí lọ́wọ́ gómìnà ẹ̀bi ò sí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ìyà tó wà nínú ìgbèkùn àwọn ará bíbà yìí ó ti jáde síta níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó bẹ̀bẹ̀ pé ìjọba ẹjọ́ ẹ dá àwọn ará bíbà yìí lóhùn orí wọn lòrùn ti máa bẹ̀rẹ̀ orí wọn lòrùn máa dálé lórí orí wọn lòjò ti máa bẹ̀rẹ̀ orí wọn lòjò máa dálé lórí ọmọ tí ò tí ì pọ̀ ọmọ ọdún méjì ń bẹ láàrin wọn èyí tó sì ń mọmú ń bẹ láàrin wọn tí ẹ̀rọ tọlọ́run máa wọn ọmọ yẹn lára lójú ayé wa torí pé our brother Ṣèyí Mákindé want to play politics náà pa odidi mass teacher wọ́n dùn bí ẹni dú ẹran iléyà ẹ̀yin náà sọ fún wa pé wọ́n ń béèrè 1 billion wọ́n ń béèrè ọta àbọ̀n wọ́n ní pé ẹ gbọ́dọ̀ gba sàríà wọlé àbí bẹ́ẹ̀ kọ́ àti in-laws méjì obìnrin yẹn ti wá jáde síta pé kò sí ní tó jọ ọ́ ẹ̀yin àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ń wòran ni gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété ẹ̀ ń wòran ni ẹ lọ ya bá Ṣèyí Mákindé ní ọ́fíìsì tí ìjọba bá máa pa gbogbo ìpínlẹ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ run kí Ṣèyí Mákindé kúkú pa gbogbo yín run tó bá dẹ̀ jẹ́ gbogbo wa náà la máa lọ ya bọ́ Ṣèyí Mákindé kókó ká mọ̀ pé Ṣèyí Mákindé ló pa gbogbo ilẹ̀ Yorùbá run pẹ̀lú irọ́ tó jáde tó ń fi irọ́ ṣẹ̀ṣọ́ tá a rò pé ó lọ́gbọ́n lórí láì mọ̀ pọ̀ ọgbọ́n ìkà níbẹ̀ lórí wọn mi morúkọ spíkà Ọ̀yọ́ state o irú ẹni tó yẹ kó sọ lókùúta pa ni ọ̀dájú abiyamọ ni wọ́n torí ọ̀rọ̀ òṣèlú torí pé ẹ fẹ́ tẹ́ àwọn ará bíbà yìí lọ́rùn kán lè sọ wípé you are good ẹ torí ẹ sọ ayé àwọn ọmọ Yorùbá dá lánàá kiri káàkiri gbogbo àgbáyé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ àsìkò tẹ́ ẹ gbẹ́dọ̀ dìde rè kẹjà àsìkò tẹ́ ẹ gbẹ́dọ̀ dìde rè kẹjà ó lè yẹ billions of naira lórí security tó ní Ṣèyí Mákindé ti gbà lórí local government yẹ kí ló dé tí gbogbo yín ya ọ̀dájú mo máa ń sọ tí àwọn bàbá tó ṣèjọba fún alánàá tó bá ya ọ̀dájú bíi títí yín bí ya orú ẹ̀yin tẹ́ ẹ ṣèjọba lónìí ìkankan nínú yín ò ní sí láyé mọ́ because I see Speaker of Oyo State as a young man Ṣèyí Mákindé gan young man ni tí àwọn bàbá Lámádé Ṣìnà àwọn ìjọba tó ti kó Kọ́lápọ̀ Ìṣọ̀lá tí wọ́n wá ṣe ìjọba bẹ́ẹ̀ yìí ṣèjọba lọ́yọ̀ọ́ yìí irú ẹ̀yin wọn ti fi yín rúbọ dànù táwọn bá ya ọ̀dájú tẹ̀yìn bẹ́ẹ̀ yìí ṣe ya ọ̀dájú yìí. Yorùbá wípé olóòótọ́ ìlú òun ló ṣìkà ìlú ẹni tó dìde twice lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́mọdé yẹmọ ti pe ìpèpè ẹ̀yà ẹ̀ máa bọ̀ ẹ wá bá mi Ìbàdàn à ń lọ sí inú gbóyè l'Ógbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé ò máa gbà torí pé ó ń retí owó lọ́dọ̀ federal government torí pé tí wàhálà bá ti ṣẹlẹ̀ ní state wọn the next state ń retí ni kí federal government kó ya bílíọ̀nù lù wọ́n ẹ wá lọ àánú àwọn tó pera wọn l'Àmọ̀tẹ́kùn ló ṣe mí ẹni tó fi jolo alábàjọ tó dé pé bọ̀dá ọlọ́pàá white ní Ṣèyí Mákindé fi jọ kọ̀mándà àwọn Àmọ̀tẹ́kùn lọ́yọ̀ọ́ àánú ẹ̀yàn Àmọ̀tẹ́kùn tó ṣe mí tó kàn waste life yín for nothing torí ó mọ géèmù tó ń play ìjọba Ọ̀yọ́ mọ géèmù tó ń play ìgbà tí Sunday Igboho sọ pé ní ohun tó ń ṣẹlẹ̀ yìí géèmù eré ìtàgé òṣèlú ni ẹni ó ti lè sọ̀rọ̀ jù Májàsọ́lá sọ̀rọ̀ ní ìjẹta ọ̀rọ̀ wa ń ṣe lénìí
kí lẹ̀ ń wa ilé ayé yìí mọ́yà fún tẹ́ ń gbélé ayé bíi pé ẹ̀ ní kúrò ńjọ́ kan bẹ̀ tẹ́ ń jayé bí ẹni jẹṣu ẹ ti gbàgbé pé àwọn kan wà lánàá wọ́n ti lọ kò sẹ́ni tí ń jayé ayé ní jẹ́ èèyàn mo máa ń sọ dáadáa nínú ọ̀rọ̀ mi lọ́ba ọmọ ẹ̀ kò sẹ́ni tí ń jayé ayé ni máa ń jẹ́ èèyàn bá mi fò kò lé ẹyẹyẹ dànù kò lè bí pé kó kú ó ti lọ ara ló máa pa ó tẹ̀ dá ibi tó ti máa kú ló lọ́ba sí kò sẹ́ni tí máa ń jayé ayé ló máa ń jẹ́ èèyàn mo ní kẹ́ ẹ rántí tó bá jẹ́ pé èèyàn kan ń jayé ni ọlọ́run gbà fáwọn bàbá wa Awólọ́wọ̀ ọlọ́run gbà fún àwọn bàbá wa Akíntọ́lá ọlọ́run gbà fáwọn bàbá wa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n á ti jẹ ilé ayé yẹn tán kí irú ẹ̀yìn tó dé ṣùgbọ́n nítorí pé kò sẹ́nìyàn kan tí ń jayé ayé ni máa ń jẹ́ èèyàn Ṣèyí Mákindé ò retí ọjọ́ ọ̀la àtẹ̀yìn gbogbo tẹ̀ ń bá ṣèjọba lọ́wọ́ ìkà nìyí ìkà ọ̀dájú èèyàn nìyí abatẹnijẹ́ nìyí tó jẹ́ pé ẹ̀mí ọmọ Yorùbá ò jọ yín lójú tó jẹ́ pé ẹ̀mí ọmọ kéékèèké lẹ fi ń ṣèjọba ẹ wá rúdúrú irọ́ tẹ́ ẹ pa dáadáa síta pé àwọn agbésùmọ̀bí ń béèrè 1 billion wọ́n ń béèrè fún ọta àbọn wọ́n dẹ̀ ń béèrè fún ṣàríà ẹ mọ̀ pé tábà sọ yẹ ọmọ Yorùbá ò fẹ́ gbọ́ ẹni tí ń ṣá ká má wá fi ṣàríà sẹ́yìn ẹ̀ olùkọ́ yẹn ti jáde síta olùkọ́ yẹn ṣe kí ni ó ti jáde síta ó ní ẹ má fẹ̀mí wọn ṣòṣèlú ẹ má fẹ̀mí wọn parọ́ mọ́ ó ní gbogbo ohun tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ ó ní irọ́ ni ó ní àwọn èèyàn wọn tó wà nínú ìgbèkùn làwọn yẹn ń béèrè fún ó ní kì í ṣe ohun tí Ṣèyí Mákindé sọ làwọn yẹn ń béèrè ó ní kì í ṣe ohun tí ìjọba Ọ̀yọ́ sọ. Please, I have come to make some clarifications. ẹ máa gbọ́ o. Today makes it the 24th day that we have been in this place. Mm-hmm. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for the release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. These are not true. Mm-hmm. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Mm-hmm. Please, we are just begging you. Don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí òní ló di ọjọ́ kẹrìnlélógún ẹ wo bí ìyá oníyà ṣe dà àbíyamọ ẹ wo bó ṣe dà social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe Sharia law ní Nàìjíríà kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux kí wọ́n fún àwọn ní 1 billion naira
kí wọ́n sì release àwọn èèyàn wọn làwọn tó fi wálẹ̀ irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ yìí di ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀ wọn ò béèrè owó lọ́wọ́ wọn wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn wọn ò béèrè sàríà lọ́wọ́ wọn látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandan ká máa kírun níbì wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́ ẹ dákun ẹ̀mí wa ó wà lórí òkun ni ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́ ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún the release of their people they have not asked for any other thing wọ́n béèrè any other thing ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ dákun ẹ jọ̀ọ́. Please, I have come to make some clarifications. Ṣé ẹ ti ń gbọ́? Ṣé ẹ ti gbọ́? Ẹ já wa gbé sínú ara wa wò kéènìyàn kan kó wọ aṣọ kan láì ṣe wèrè for good 24 days tí ìjọba tó ń gbowó lọ́wọ́ lórí aráàlú fún ààbò fún ìjọba tó ń sọ wípé òun ni number 1 security man ní state yẹn kó dẹ̀ tó máa fi wọ́n parọ́ torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wa la àmọ́ géèmù yìí during the Buhari regime bóyá bàbá wa Tinubu ti stop ẹ̀ now I don't know but this one will give bàbá Tinubu opportunity to stop it níbi tí state tẹ́ bá ti gbọ́ pé wọ́n jíyàn gbé ìjọba abẹ yọmọ ọjọ́ yọmọ yọ ni gómìnà abẹ yọmọ ọjọ́ yọmọ yọ ni àwọn house of assembly tó wà bẹ yọmọ ọjọ́ mọ yọ ni torí owó dé ni ṣìkìṣìkì máa mi owó dé federal government àwa release billions of naira pé kán lọ fi tako ẹ kán lọ fi tako insecurity kán lọ fi tako ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ tẹ́ bá wá pé àwọn ọlọ́pàá bíi 8 àti àmì bíi 4 sí ìlú tẹ́ bá ti ṣe wúruwúru bí láàrin ọ̀sẹ̀ bíi 2 bíyá 5 billion 10 billion náà fọlọ́ àmì kan fọlọ́pàá ní 5 million ẹ̀ tún gbọ́n kankan bẹ̀ mọ́ during the Buhari regime that is their system that is the way ó ṣẹlẹ̀ ní state tí mo wà yìí ó ṣẹlẹ̀ l'Ondo dáadáa àmìyẹ bílíọ̀n tó ń gbà tábà ti gbọ́ pé àwọn Fúlàní yẹn jiyàn gbé but náà ó dàbí pé bàbá Tinubu ti stop ẹ̀ torí tí bàbá Tinubu ò bá stop ẹ̀ ti gbọ́ pé Ṣèyí Mákindé ti gba owó rẹpẹtẹ lórí n tó ṣẹlẹ̀ yìí ọ̀dájú làwọn eléyìí ò wá láti wá ṣèlú wọ́n wá láti wá bàlújẹ́ ni wọ́n wá láti wá pàlórun ni torí ńgbà tí Sunday Igboho ń sọ wípé géèmù òṣèlú leléyìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa sọ wípé àìkàwé ọmọkùnrin yìí ń dà láàmú bẹ́ẹ̀ lóòótọ́ Sunday Igboho kàwé ṣùgbọ́n ó kọ́gbọ́n orí ṣé ohun tí Sunday Igboho sọ lánàá ṣe kò wá ṣe lénìí ẹni bí ahun ní Yorùbá ni ló máa rí ahun kí ìwájọ wà ní jọ̀rẹ́jọ̀rẹ́ ọ̀rẹ́ mi jọ mí mo jọ̀rẹ́ mi abatẹnijẹ́ pẹ̀lú ọ̀daràn pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn làwọn Yorùbá máa ń wí alábàjọ tó fi jẹ́ pé ọlọ́pàá funfun ló fi ṣe kọ̀mándà ṣé ẹ̀yin náà ti gbọ́ pé lára àwọn ọmọ ogun 5 million àwọn ọmọ ogun tó wà ńlẹ̀ ṣẹ́pẹ́ṣẹ́pẹ́ ó wà lára àwọn ló lọ jí ọmọ àbúrò Pẹ̀kẹlẹ́mẹ́sì àti Pẹ̀kẹlẹ́mẹ́sì náà lọ jí wọn gbé àdẹ̀tí ń pariwo tipẹ́tipẹ́ pé nílẹ̀ Yorùbá ẹ má já fi dìgbò lugi sọ́lé torí pé tẹ́ ẹ bá fi dìgbò lugi sọ́lé yóò mọ bùyàn jẹ ní ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹlẹ́rù ní kọ́kọ́ ń kí ọ̀fẹ́ o tí Ògbómọ̀ṣọ́ bá tutù bàbá mi Olúgbọ́n bàbá mi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí Ògbómọ̀ṣọ́ bá tutù tẹ́ ẹ bá dákẹ́ àwọn ará ìlú tó kù ní bá yín dá sí o àti ń rojú ọ̀nà bọ̀ o
wọ́n ní àwọn agbésùmọ̀bí láwọn máa gba billions, wọ́n máa gba in-laws, wọ́n máa gba igbá, wọ́n máa gba owó, wọ́n máa gba kókó bàbá àṣàsùn. Ìyá obìnrin tó wà nínú ìgbèkùn ti jáde síta pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ o, pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń fàyè wọn play òṣèlú ni, wọ́n fàyè wọn gbá géèmù òṣèlú, wọ́n fàyè wọn gbá géèmù òṣèlú. Mo rọ gbogbo àwa ọmọ Ògbómọ̀ṣọ́ ẹja tú jájá ká tú jájá jáde síta. Ẹni bá ní ọ̀kadà, ẹni bá ní márúwá, ẹni bá ní mọ́tò, kódà ẹni tó bá ní kẹ̀kẹ́, ẹ jẹ́ kí gbogbo wa wọ́ lọ sí Ìbàdàn. We should not allow Ṣèyí Mákindé to come out in that office. Kọ́mọ̀ pé lóòótọ́ lódodo ohun tó ṣubú lù yìí ó ká yín lára. Ǹgbà yẹn làwa tó kùṣẹ́ máa dá sí o. Láì jẹ́ bẹ́ẹ̀, more is still coming. Torí téèyàn bá ti gba tó bá ti fi ọ̀dájú di olórí ìlú, ìwà bí ọ̀dájú yìí kúrò nínú ayé wọn. Ìwà bí ọ̀dájú kì í kúrò nínú ayé wọn. Twice mo tútù sọ lẹ́ẹ̀kan sí náà pé gbogbo wa káàkiri gbogbo state ó yá ẹ máa bọ̀ ń bàdàn tó bá di àárọ̀ ọ̀la à ń lọ sí Ògbómọ̀ṣọ́. Ṣèyí Mákindé block it. Wọ́n tó ní kálukú wa ó padà sí state ẹ̀. Ó tún di ọjọ́ kẹta ẹ̀ Májàsọ́lá aláàánú mẹ̀kúnnù, olólùfẹ́ mẹ̀kúnnù, abiyamọ tòótọ́ tó ní ẹ máa bọ̀ sẹ́ẹ̀. Òun gbọ́ igbe àwọn ọmọ kéékèèké yẹn nínú igbó kò jẹ́ kóun lórí ọ̀fẹ́ àti sùn. Ṣèyí Mákindé àtàwọn ìjọba ẹ̀ máa tún búlọ̀kù ẹ̀gẹ́. Kí àwọn àgbààgbà tó ní pé ìwọ dúkúrú náà ṣáà máa wòran, já máa wọ ipasẹ̀ tó máa gbé, já máa wo ohun tó fẹ́ ṣe kó ní ìjọba ń ṣiṣẹ́ lọ́wọ́. Ìgbà tí ìjọba máa ṣiṣẹ́ lọ́wọ́ ló ní wọ́n ní kán lọ mú bílíọ̀nù, kán lọ kó ọta ìbọn wá kí gbogbo wọn dẹ̀ di ṣàríà. Obìnrin tó wà nínú igbó yẹn ti wá dáhùn lénìí, ó ti sọ̀rọ̀ síta. Ó ti sọ̀rọ̀ síta tó gbogbo ohun tí ìjọba sọ yẹ kò rí bẹ́ẹ̀. Yorùbá ta ni ó wàá gbà wá lọ́wọ́ ìjọba ọ̀dájú? Ta ni yóò wá gbà wá lọ́wọ́ àwọn olórí ọ̀dájú tó yẹ kán wùwà gẹ́gẹ́ bí ẹni ire, tó jẹ́ pé bí ọ̀dájú ń tí ń bẹ lọ́kàn wọn níbi pé kí ìran Yorùbá kí ilẹ̀ mọ́ kí gbogbo wa ti dòkú. Wọ́n dẹ̀ ti gbàgbé pé bí ilẹ̀ bá mọ́ tí gbogbo ọmọ Yorùbá bá dòkú, ọ̀nà àti rí owó jí, ọ̀nà àti ní owó kò ní rọrùn fún wọn mọ́. Yorùbá ẹja máa fúnra, ìfúnra lóògùn àgbà. Ó yẹ ká dé ìkóríta pé ọmọ wa tó bá ti fẹ́ ẹlẹ́yà míì, ká tó fi rú ẹni bẹ́ẹ̀ sí ipò, ẹ jẹ́ ká máa wò dáadáa o, ká ṣe ìwádìí. Tó bá jẹ́ bàbá Èkìtì ló ń du ipò kan, tí ìyàwó mi wà ní ilẹ̀ Yíbò tàbí tó bá wà ní ilẹ̀ Haúsá, ẹ já wò dáadáa. Torí ọ̀rọ̀ yìí ti dojú kókó, iná ti ràn. Ìjọba ọ̀dájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ọ̀dájú, ìjọba Ṣèyí Mákindé ọ̀dájú, abiyamọ. Mọ́rin ẹ já dìde o, ẹ já dìde. Májàsọ́lá sọ wípé géèmù òṣèlú ni. Ìbéèrè tí mo fi bẹ́ẹ̀ béèrè náà kí tó máa lọ ni pé ṣé ọ̀rọ̀ Májàsọ́lá yẹ ṣé ó jọra wọn àbí ò jọra wọn? Ṣé ọ̀rọ̀ aṣèrè ni àbí ọ̀rọ̀ ọlọ́gbọ́n? Ẹ̀yin náà tú lára ara yín kájọ mọ̀, ká lè tètè jọ ṣe ohun tó yẹ ká ṣe. Bàmí Olúbàdàn, ìlú ò ní tú lórí yín o. Ẹ̀yin Bàmí Olúgbọ́n, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ẹ̀tí gbogbo ìjọba aládé tẹ́ ẹ jẹ́ abiyamọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ já dìde o. Ọ̀dájú leléyìí o. Ẹ já ro tàwọn ọmọ kéékèèké tí ń bẹ nínú igbó o. Ẹ já dìde ká wá nǹkan kan ṣe sí i. Torí tẹni tó dé ló láàmà. Àwọn àgbà Yorùbá jọ̀wọ́n àná wọn ní àmọ́ tẹni tó ń bọ̀. Aburú ò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ káàárọ̀.
ojúmọ́ ire ló máa yìn.